ó mà ṣe o, bàbá àtọmọ kú sínú ìjàmbá mọ́tò ní Kwara. kọ́lọ́n má jẹ́ ká jáde àìwọlé. Bàbá àtọmọ ẹ̀ tí kò sẹ́ni tó ti dá wọn mọ̀ ti pàdé ikú òjijì níbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí lópòpónà Ijamba ọjà sí Ìdọ̀fìàn níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara. Ohun tá a gbọ́ ni pé ọ̀kadà bàjáàjì kan tó ní nọ́mbà MUN 957QA táwọn méjèèjì wà lórí rẹ̀ ló lọ kọlu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry aláwọ̀ ewé tí nọ́mbà tiẹ̀ jẹ́ LEM 568TK tí wọ́n lọ sáré àsápajúdé bọ̀ ló lọ kọlu bàbá àtọmọ yìí tó sì mú ẹ̀mí bàbá àtọmọ rẹ̀ ọ̀hún lọ, èyí tó mú káwọn èèyàn agbègbè náà máa fi ìfẹ̀hónú hàn látàrí pé wọ́n ló ti di lemọ́lemọ́ kí ìjàmbá ọkọ̀ máa wáyé ní agbègbè ọ̀hún ní gbogbo ìgbà. Ọ̀gá àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ní Kwara, Frederick Adéògìdán, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní àwọn méjì tó wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry farapa yánnayànna. Ó láwọn ti gbé wọn lọ sílé ìwòsàn olùkọ́ni fásitì tìlú Ìlọrin UITH ṣùgbọ́n tí wọ́n padà kú. Ó wá ní àjọ náà yóò wá ọ̀nà àbáyọ sí báwọn ọkọ̀ ṣe máa ń pàdé ìjàmbá lópòpónà ọ̀hún. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ̀nyín.